kó jókòó yẹn ọ̀rẹ́ mi yìí. Ó ṣe o. Ṣé o ní ìgbé ìfọ̀ǹdọ́lá? Ọkọ ò tí ì yọjú láti jọ. Ààrẹ o. Títí di ọ̀la. Láti ìgbà yẹn. Àmọ́ bẹ́ẹ̀ àgbà ọ̀tún bọ̀bọ̀ yẹn. Àmọ́ nígbà tó mọ̀ pé òun ní fọmọ náà kí ló tó ṣe dá sádánwò. Ṣé ọ̀rẹ́ ọkùnrin máa ń pọ́n níbẹ̀? Àwọn polówó ní tí wọ́n lè ṣàǹfààní mọ́. Láti ìgbà yẹn fẹ̀yìntàn náà ti wà òkè. Ó mí nì. Kò gbádùn ara ẹ̀ rárá. Wọ́n ọmọ aláwọ̀ fi àmúṣe lọ́la náà. Kọ́lọ̀ bá fún lálàáfíà. Wọ́n máa jẹ́ ká ríru ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Àmì ó Jésù. Àmọ́ ọ̀rẹ́ mi, nígbà wo ló máa lọ sẹ́ẹ̀f? Wọ́n ti rí kọ́ ọ̀fẹ́ ta mí o. Ayé o. Ayé o. Ayé asán. Fẹ̀yìntọ́lá ọkọ mi, láti ìjẹta tó ti ń wọ aṣọ yìí, ó kàn ó bọ́ sílẹ̀. Aṣọ yìí ti dọ̀tí wà lọ bọ̀. Kò dọ̀tí mọ́ mi. Tọkọ mi bá dé máa bọ̀. Àfi tó bá rọ́kọ ẹ̀. Ó ti yẹ kó yẹ ẹ́ ń sìn rí pọ̀kọ ẹ̀ ò ní wá. Túndé ò ní wá mọ́. Tó bá máa wá àti wá. Àti pé tó bá tiẹ̀ wá gan sìn kò ní yìí mọ̀ tó rò ti bá ń tó dáa jẹ́. Wò Tọ́lá. Sórí gbogbo tó bá dé bá ẹ̀dá láyé yìí kéèyàn gbà fọ́lọ́run ni o. Ẹ wò mọ́ mi, ẹ má sọ̀rọ̀ Ọlọ́run mọ́ létí mi. Tọ́lá, má tún jẹ́ kí n gbọ́ pé o fi ẹnu ẹ yìí sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Gbogbo tó bá dé báyàn láyé yìí ká máa dúpẹ́ nù. Ọlọ́run mọ̀ gbogbo ètò ẹ. Ká ní mo ti mọ̀ ní aṣẹ́wó ni mi bá ti ṣe lóòrọ̀ ayé mi. Láyé orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ọlọ́run mi tí mò ń sìn lọ́sàn àti lóru kò ní jẹ́ kó gbégbá aṣẹ́wó, kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ẹ mọ̀ ọ̀rẹ́ mi Jùmọ̀kẹ́. Mo mọ̀. Aṣẹ́wó ni. Ẹ ṣe wedding. Tọ́lá, jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká ní wọ́n ti so yín pọ̀ bí ọkọ àtìyàwó ńkọ́, kí la fẹ́ máa sọ, ìyẹn ní bá burú jáì. Ṣó wá rí ti ọ̀rẹ́ ẹ Jùmọ̀kẹ́ àbí kí ló pé yẹn, má fara wé wọn o. Mọ̀ wípé ìdílé onígbàgbọ́ gidi ni wọ́n ti jáde wá. Bíbélì dẹ̀ sọ fún wa wípé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń dáwọ́ tó ń ṣe ẹ̀ṣẹ̀ báyìí, ọ̀run àpáàdìnà ń lọ. Má jẹ́ kán ba ìgbàgbọ́ ẹ jẹ́ o. Sórí tó bá dé báyàn láyé yìí ń gbà mí, Ọlọ́run gan máa fẹ́ fi wo bí ìgbàgbọ́ ẹ ṣe dúró ṣinṣin sí ni. Ìdánwò lélẹ́yìí jọ torí Ọlọ́run kọ́ ni. Kò lè yé yín. Kí ni ò lè yé mi ń bẹ̀? After all, wo àwọn ọkùnrin tó dáa pọ̀ ń tà. Bẹ́ẹ̀ ni ìwọ rèé virgin ṣì yẹn. Òun ilé rẹ ló tún ti jáde wá. Kò sí ọkùnrin tó máa rí rẹ̀ tí ò ní fẹ́ fẹ́. Torí gbogbo ọ̀nà fẹ́ fẹ́ ọmọ tó dáa. Kò sọ́kùnrin tó fẹ́ fẹ́ àwọn ọmọ rádaràdà sí i mọ́. Mọ́mi. Túnde ti jẹ́ ìbálẹ̀ mi. Yé Tọ́lá, ó disappoint mi. Ládùúgbò tí èmi àti bàbá ẹ̀ máa ń bẹ̀ sọ. Kí ló dé tó lè ní sùúrù torí Ọlọ́run? Abájọ tó fòkùn rẹ tó yìí. Mi ò wá láti ilé. Àwọn ọ̀sẹ̀ mọ̀ kankan náà ló máa ń fa kankan tí a máa fi ń bá ẹ̀rọ tí ọ̀bá rẹ̀. Wọ́n tọ́ mi bọ́ ṣe tọ́ ọmọ àwọn ṣe sọ ṣáájú. Gbàdájà máa wọ yunifásitì ẹ̀mọ̀ àbí àwọn ẹbí tèmi àwọn boys yóò lágbájá lọ títí àwọn fà mí mọ́ra ẹ̀mọ̀
yóò máa wọlú àwọn pé sáàkù bọ́ fáwọn ọmọra ẹ̀ ẹni ìjọba ń pè ní court ṣá gbogbo náà ni àwọn protection ni wà fún káà náà lè jẹmọ̀ pa alálọ́gbà oye gẹ́lì èké bóyá jàdíjàgan àkànfi fún ṣe awọ ara wa ni ọjọ́ ọdún àwọn máa belong sí gbogbo ọ̀rọ̀ nǹkan ẹ̀ àwọn máa nídìí owó àwọn máa nídìí owó láti máa fi ṣe ẹgbẹ́ yẹn ẹni jẹ́ wọn wá lọ bákùbákan owó fẹ́ máa sáfèbì bàbá mi dẹ̀ ní èmi máa ń láti lẹ̀ ní ti máa ń yọ chẹ́ẹ̀kì tí máa lọ fíìlì yẹn blanket àwọn ọ̀gbà ó jáde ní àkàndé so àwa ní operation kan lọ́gbà àwọn rival group wa wọ́n bá fa kankan àdẹ̀ nídòó ẹ̀pẹ̀tẹ̀ láti ra gbogbo àké àwọn ọ̀tá gbogbo ìgbà ọ̀tá ní gbogbo ọ̀dọ́ tí lè rìn explosive gbogbo ẹ̀ owó dẹ̀ sí bí lọ fa chẹ́ẹ̀kì ẹ̀ bí ṣe máa fa nǹkan mi kí n máa dé báńkì báyìí lọ sówó lẹ́sẹ̀ ọ̀gá yẹn láti ń rò pé báwo la fẹ́ ṣe bí a ti ń rò yẹ tí mo ti ń ro bí bàbá yẹn ṣáàṣì wá gbowó ṣẹ́rí bàbá tí wá gbowó ní báńkì tí èmi ò ti rí nígbà tí ṣe àtẹ̀lé mo bá yẹ máa wọlé ẹ̀ tó lójúmọ́ mọ́ ṣe àwa lukọ̀ ṣeré à pé ilẹ̀ ṣúṣà ká lè fi òkùnkùn bójú pé ká lè strike. so ilẹ̀ ṣúṣà láì súnmọ́ àwọ̀ fògbọ̀nà fógbó ẹ̀ wọlé àgbà lẹ́tí mọ́ ẹnu ibi tó wà ṣàǹgbọ́n bàbá ìgbọ́kàn ẹ̀ ní wọ́n pàrọwà fún ṣáà ń sọ má ṣe báyìí o má rìn báyìí yà ẹbí kan nílé tí ò jọwọ́ ẹbí mi ibi tó wà tó gẹ́dà ni àdìpọ̀ wọn tó ń bá sọ̀rọ̀ lọ́mọ gidi ni ẹnu iye ò ṣe kókó ìmọ̀lá àbálò làbálò owó ẹ̀ làrá tà sí ọ̀kí la máa pa gbùrù wọlé báyìí máa rọmọ náà kan lóòótọ́ kí náà kọ́ gbé mi lọ́tọ̀ yàtọ̀ sówó ọmọ tó ti jábàálẹ̀ ọmọ dáadáa tó gbẹ́kọ̀ọ́ tó ṣe gbẹ́ ọmọ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́rọ ara weakness kan ṣe tọ́lọ̀ fún mi nìyẹn mo gbìyànjú láti fẹ́ bọ́mọ ẹ̀ lò pọ̀ ṣùgbọ́n láyé ibẹ̀ náà mo ti láti yìnbọn fún bàbá ló ti fẹ́ máa gba ọmọ ẹ̀ lọ́wọ́ mi àgbówó sálá lọ àwọn after ẹ̀yẹ àbí ọdún méjì kan kì í ṣe pàdé ọmọ yẹn ìfẹ́ ọmọ yẹn ó wà nínú ọkàn àyà pé nǹkan tí mo ṣe. Ọ̀gbẹ́ni Túndé. Yeah. You are under arrest. Arrest. Yes. Arrest with báwo. For attempted murder and robbery. Èmi. Yes. Ẹ wá. Ṣé o ṣe lómi lẹ̀ wá? Are you not Túndé? Orúkọ mi ni àbọ̀ tẹ kò lè pa gìrì mọ́ mi bẹ́ẹ̀ kẹ́ ní mo ṣe nǹkan tí mi ò ṣe tẹ fi ń lọ mi. And you are saying ìwọ who are you? Ẹ wò ẹjọ́. Wọ́n ní tí nǹkan gidi bá fẹ́ ṣẹlẹ̀ sí oríṣiríṣi àdánwò la máa rí. Mo ń ṣètò gbéyàwó bẹ́ẹ̀ ṣe ń wò mí. No problem. So at this station sir. Wọ́n padà wá sílé. Ó lè jẹ́ wọ́n parọ́ ọmọ ẹ̀ tó wá ní clear rẹ̀. Wọ́n padà wá sílé. Officer station báwo? O simple. Èmi robbery murder èmi. That's why mo sọ pé bóyá wà lọ clear rẹ̀ tó wọ́n parọ́ ọmọ ẹ̀ ní. You come back home. Ẹ wò please ẹjọ kò lè máa kó gírígírí bá mi nǹkan tí mi ò ṣe tẹ́ fi lọ mi. Ẹni kò ń mú sùúrù. Officer ẹ bá lè sọ̀rọ̀ kí ni tí wọ́n lè bá. Station tó bá ti clear bóyá wọ́n kọ́ bóyá parọ́ ọmọ ẹ̀ ní. You come back home. You can explain yourself there. Ẹ kí ló wá fa gbogbo ẹni tútù lọ́wọ́ mi. No, just leave it like that. Mo máa rí
máa rí mú èdè sọ̀rọ̀ káyìn máa jèlè ebi. wọ́n á bá bẹ ọlọ́run kó tiẹ̀ kó dáríjì mi pé mi ò ṣe gbogbo ìwà pálí ọmọ kí n súnmọ́ rẹ̀ kí n fìfẹ́ hàn torí lóòótọ́ mi nífẹ̀ẹ́. ìyá tó di ẹjọ́ ẹ ni o ó yẹ kọ́ dájọ́ kú fún àtọmọ ẹ ni. ẹ̀yin ń kọ́ ṣe bẹ́ẹ̀ yìí ni bàbá ẹ̀. ìgbà tí mo jẹ́ bàbá ẹ̀ nǹkan mi sọ fún ẹ pé kó má ṣiṣẹ́. ẹ̀yin ò ṣe fi ṣe yín lẹ̀ kẹ́ ẹ ṣe bàbá ọmọ for once ẹ̀yin lẹ bá yé ọmọ yìí jẹ́ níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. ṣé kéèyàn wá yọjú pé òun ni bàbá olè. no. ẹ máa wá nǹkan ṣe sí ni bàbá Túndé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ni o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ni ẹ máa wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni ẹ lè fọmọ mi lẹ̀ síbẹ̀ o ẹ lè filẹ̀.